Dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà bàbá wa olùfẹ́ wa àwọn agbẹ́yìnga ṣe ń lọ́ba fún àánú àti ojú rere ńlá láti àrígbà. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ o tí ẹ fi pa wá mọ́ tí a tún rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù ìkẹfà. Ògo ìyìn àti ọlá ní forúkọ yín nítorí gbogbo àbá rere tí ẹ ní fún wa. Ẹ jẹ́ kó wá sí ìmúṣẹ yìí tí àwa náà ní fún ara wa. Ẹ fi àyè gbà láti jẹ́ kó wá sí ìmúṣẹ. Ògo ní forúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ tí a gbéyẹ̀wò lé ní yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. Kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 21 oṣù kẹfà. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ààrẹ àwọn ààrẹ, ààrẹ àwọn ààrẹ. A mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí 119 ẹsẹ̀ 150. Orin Dáfídì orí 119 ẹsẹ̀ 150. Èmi kórìíra oníyèméjì ṣùgbọ́n òfin rẹ̀ ni mo fẹ́. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Dáníẹ́lì orí ìkejì ẹsẹ̀ 20 títí dé ẹsẹ̀ 23. Dáníẹ́lì orí ìkejì ẹsẹ̀ 20 títí dé ẹsẹ̀ 23. Dáníẹ́lì dáhùn ó sì wí pé olùbùkún ni orúkọ Olúwa títí láé nítorí tirẹ̀ ni ọgbọ́n àti agbára. Ó sì ń yí ìgbà àti àkókò padà. Ó sì ń yí ìgbà àti àkókò padà. Ó mú ọba kúrò, ó sì ń gbé ọba lékè. Ó fi gbogbo ọgbọ́n fún àwọn ọlọ́gbọ́n àti ìmọ̀ fún àwọn tí ó mọ òye. Ó fi ohun ìjìnlẹ̀ àti àṣírí hàn. Ó mọ ohun tí ó wà ní òkùnkùn. Lọ́dọ̀ rẹ̀ ni ìmọ́lẹ̀ sì wà. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀, mo sì fi ìyìn fún ìwọ Ọlọ́run àwọn bàbá mi, ẹni tí ó fi ọgbọ́n àti agbára fún mi, tí ó sì fi ohun tí àwa béèrè lọ́wọ́ rẹ̀ hàn fún mi nísinsìnyí. Nítorí ìwọ ti fi ọ̀rọ̀ ọba hàn fún wa nísinsìnyí. Wàyí ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní. Nínú ìrìn àjò mi káàkiri àgbáyé láti lọ wàásù ìyìn rere, mo rí i pé gbogbo àwọn orílẹ̀-èdè kò rí bákan náà o. Mo fi ìgbà kan ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè kékeré kan níbi tí gbogbo àwọn ọlọ́pàá tó wà nínú orílẹ̀-èdè náà tí gbogbo wọn jẹ́ 20. Orílẹ̀-èdè náà jẹ́ èyí tí ìjọ àpapọ̀ àwọn orílẹ̀-èdè UN dámọ̀. Torí náà, nígbà tí àwọn ọ̀rẹ́ orílẹ̀-èdè bá péjọpọ̀ ní ìpàdé àpapọ̀ àwọn orílẹ̀-èdè, ààrẹ náà yóò jókòó ẹ̀wẹ̀. O kò lè fi ààrẹ náà wé ààrẹ orílẹ̀-èdè tó ju 40,000 tí ó ní ọlọ́pàá lọ. Ní ọ̀nà kan náà, o kò lè fi Jésù wé aṣíwájú ayé kankan rárá o. Òun ni ààrẹ àwọn ààrẹ. Ìwé ìfihàn orí 19 ẹsẹ̀ 24. Dáníẹ́lì orí 4 ẹsẹ̀ 22. Ó sọ pé ọ̀gá ògo jùlọ ó ń ṣàkóso ìjọba àwọn ènìyàn. Tí o bá fẹ́ kí àwọn ilẹ̀kùn kí ó ṣí fún ọ, ó yẹ kí o di ọ̀rẹ́ pẹ̀lú ààrẹ Jésù. Òun ni ó ní orúkọ tó ga ju gbogbo orúkọ lọ, tí ohun gbogbo tó wà ní ọ̀run, ayé àti ìsàlẹ̀ ilẹ̀ tí ó ń tẹríba fún nígbà tí a bá dárúkọ rẹ̀. Ìwé Fílípì orí 2 ẹsẹ̀ 9 dé 11. Bó ti wù kí ààrẹ lágbára tó, tí ó bá kéde ìṣémọ́lé, yóò múlẹ̀ ní agbègbè tí ó jọba lé lórí nìkan o. Ẹ̀wẹ̀, Jésù ní àṣẹ káàkiri àgbáyé o, ní ọ̀run àti kódà ní ìsàlẹ̀ ilẹ̀. Ó yẹ kí o ní èròǹgbà láti jẹ́ tímọ́tímọ́ pẹ̀lú rẹ̀, débi pé níbi gbogbo tí o bá ti yọ, ilẹ̀kùn yóò máa ṣí fún ọ bí ẹni pé ààrẹ Jésù fúnra rẹ̀ gan-an ni ẹni tí ó dé. O lè di tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run nípa fífẹ́ràn òfin rẹ̀. Dáfídì ẹni bí ọkàn Ọlọ́run wípé ẹni tí ó fẹ́ òfin rẹ̀, èmi ti fẹ́ òfin rẹ̀ tó, àṣàrò mi ní ọjọ́ gbogbo. Ìwé orin Dáfídì orí 119 ẹsẹ̀ 17. Nígbà tí o bá fẹ́ràn ẹnìkan, ìwọ yóò máa fẹ́ láti lo àkókò pẹ̀lú ẹni náà. Àwọn òfin Ọlọ́run ní ìlànà rẹ̀. A lè rí wọn nínú ọ̀rọ̀ rẹ̀ bí o ṣe ń ṣe àṣàrò lé wọn, tí o sì ń jẹ́ kí àwọn ọ̀rọ̀ yìí kún ọkàn rẹ. Ìwọ yóò máa jẹ́ tímọ́tímọ́ pẹ̀lú ẹni tí ó jẹ́
alágbára àti àwọn ohun tí ó lè ṣẹlẹ̀. Nígbà tí Dáfídì náà sọ pé àwọn tó fẹ́ òfin Olúwa wọ́n ní àlàáfíà ńlá àti pé ohunkóhun kò ní yẹ̀ wọ́n sílẹ̀. Ìwé orin Dáfídì orí ìkọkàndínlọ́gọ́fà ẹsẹ̀ ìkarùndínlọ́gọ́jọ. Tí ohunkóhun bá ṣe ọ́, ó túmọ̀ sí ohunkóhun kò ní sún ọ tàbí ṣí ọ nídìí kúrò níbi tí o wà. Ààrẹ Jésù ni ọmọ aládé àlàáfíà. Àwọn tó bá sì ní ìbáṣepọ̀ tímọ́tímọ́ pẹ̀lú rẹ̀ yóò gbádùn àlàáfíà bí ó ti wù kí ìṣẹ̀lẹ̀ tó yí wọn ká ṣe lè rí. Kò sí bí ètò ọrọ̀ ayé orílẹ̀-èdè ṣe lè rí. Ó dá àwọn ará ilé ààrẹ lójú pé àwọn yóò ní nǹkan láti jẹ. Tí èyí bá jẹ́ òtítọ́ fún àwọn ààrẹ ayé, ká má tilẹ̀ wá sọ ti ààrẹ Jésù, ẹni tó ń ṣàkóso lórí ìjọba àti ọrọ̀ ajé tí kò ṣeé mì rárá. Ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 28. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ǹjẹ́ o jẹ́ tímọ́tímọ́ pẹ̀lú ààrẹ àwọn ààrẹ bí? Ǹjẹ́ o jẹ́ tímọ́tímọ́ pẹ̀lú ààrẹ àwọn ààrẹ bí? Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Ọlọ́run ìwọ ààrẹ àwọn ààrẹ, fún mi ní oore ọ̀fẹ́ láti súnmọ́ o, láti jẹ́ tímọ́tímọ́ pẹ̀lú rẹ, kí ibikíbi tí mo bá dé kí wọ́n lè rí ìfarahàn rẹ ní àárín wọn, kí ògo rẹ kí ó sì lè máa yọ ní ara mi ní ìgbà gbogbo. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayákọ́ ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.